Salaam alaikum alájà. A rí pé àwọn kan lọ sí hajj láti iléeṣẹ́ Al-Yusuf. Kí ni nǹkan tẹ́ lè sọ nípa Al-Yusuf? Al-Yusuf International kò pé méjì láwùjọ, one of the best among the rest ni iléeṣẹ́ tó lóòótọ́ ni ẹni tó dẹ̀ ní olóòótọ́ ẹ̀dá ni òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ṣúgbà ní wọn ká. A rí pé ó jẹ́ iléeṣẹ́ kan tó ní ètò. Nígbà tí wọ́n fi débi àrí pé wọ́n ti lọ. Àwọn tó ń lọ lọ́la náà ṣé àsìkò kan náà ni gbogbo wọn náà máa lọ àbí? Àsìkò kan náà ni gbogbo wọn mọ̀ pé èrò pọ̀ alálàájì pọ̀ tó gbogbo kíákíá tá a gbàdúrà pé kí wọ́n kúnlẹ̀ láyé àtàlàfíà. Irú tèmi àbájá ètò ti lọ́nsìn títí di wọ́n ní ọ̀dì 27 ni wọ́n máa parí. Bí èèyàn mélòó lẹ́tún ṣì ń retí tán tún ṣì máa lọ. Àbúrò àwọn tó lọ lè ní bí èèyàn bíi 50+ ọ̀la náà same thing bẹ́ẹ̀ títí tó máa fi parí. Ẹ bá a ṣàdúrà fún Al-Yusuf. Al-Yusuf mo gbàdúrà fún ọgbọ́n náà fún ọlẹ́mì gígùn á túbọ̀ fún wọn lálàáfíà gbogbo àwọn tá à ń bá wọn ṣiṣẹ́ náà á fún wọn lẹ́mì gígùn á fún wọn lálàáfíà iléeṣẹ́ náà ò ní bàjẹ́ o gbogbo àwọn tó dẹ̀ ń bá wọn lọ wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú wọn á lọ wọn á dé lágbára Ọlọ́run àdúrà wa gbà. lórúkọ lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín mà? Aṣíwájú lèmi jẹ́ Aṣíwájú. Salaam alaikum. Wa alaikum salaam. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí lórúkọ yín sà? Orúkọ mi ni Alhaji Kọ́ládé Sani Ládìgbò láti Ọ̀yọ́ Aláàfin. Alhamdulillah. Kí ni ẹ lè sọ nípa Al-Yusuf nípa àwọn tó ń lọ fún hajj ní ọ̀tẹ̀? Alhamdulillah a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àṣeyọrí iṣẹ́ tí hajj 2025 láti iléeṣẹ́ Al-Yusuf Travels and Tours Limited. Ọlọ́run ni abádúró òun náà ló rẹ̀ fún wa ní àṣeyọrí lórí iṣẹ́ yìí. So iléeṣẹ́ wa iléeṣẹ́ tó dé fọkàn tán tí a lè ní ètò pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ló jẹ́ kí gbogbo ètò wa kó máa lọ nírọ̀wọ́sọ. Alhamdulillah. Irú àwọn tó lọ lẹ́yìn tó wá gbọ́ pé láti èní títí di on the 26 ni àwọn èèyàn máa wá lógún títí on the 27 ní tọ̀ ní wọ́n máa wá lógún lọ́gbọ̀n. Èní ìsìn títà àárọ̀ tí wọ́n lọ ṣé ẹ lè sọ iye bí àwọn mélòó ni wọ́n lọ? Àwọn 15 ní gbogbo àwọn tó lọ láàárọ̀ yìí báyìí 15 passenger ló láàárọ̀ yìí àwọn èèyàn tún lọ láàárọ̀ lánàá títí tóbi 26 27 àwọn èèyàn náà sì tún lọ. Ẹ kàn bá kí Al-Yusuf àti àwọn tó tún wish láti pé kán tún darapọ̀ mọ́ Al-Yusuf. Àṣàdúrà fún iléeṣẹ́ wa iléeṣẹ́ Al-Yusuf International Travels and Tours Limited máa yẹ kí ó bàjẹ́. Ẹni tó jẹ́ aláṣẹ àti olùdarí Alhaji Abdulmajid Ọládélé Muhammadu Yusuf ọlọ́run máa bá ọmọ jẹ́ gbogbo ohun tí wọ́n fẹ́ lórí kọ́nà kó bá wa ṣe fún wọn ọlọ́run kó bá wa gbàdúrà wọn kó bá wọn gbé ọ̀dà wàrà fáánù ọmọ kánà alẹ́ àwọn ń rọ gbogbo àwọn èèyàn lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà tí wọ́n bá fẹ́ lọ sí hajj kán bá wa dùn ọkọ̀ wọn ní regret wọn ní kábàámọ̀. Salaam alaikum. Ẹ ṣe ń rán o. Salaam alaikum bàbá. Ẹ jọ kí ni ẹ lè rí kí lórúkọ tí ń sà? Ẹ jọ kí lẹ lè sọ nípa àwọn batch A tí wọ́n lọ bí èèyàn mélòó àbí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó lọ dáadáa Ọlọ́run ṣeun gan kódà fat ó lọ bó ti yẹ kí ó lọ ìgbẹ́rẹ́ wà gbogbo àwọn tá a wáyé náà ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀lọ́ àti Abidjan àwọn àbá wá sí láti Abidjan ti wá síbi láti wá bá wọn lọ ẹ̀dẹ́ iléeṣẹ́ ẹ̀dẹ́ jẹ́ iléeṣẹ́ tó jẹ́ kódà tó yẹ kéèyàn máa tẹ̀lé tí wọ́n lóòótọ́ tí wọ́n sì wà ní lóòótọ́ gan ìgbésẹ̀ wọn sì jà ìgbésẹ̀ wọn kó wúlò ní ìsàbíjẹ ni mo ti kó yàn wá sí bí láti wá bá wọn lọ. Alhamdulillah. Mo wí pé Al-Yusuf jẹ́ ẹnìkan tí iléeṣẹ́ tó ní ètò. Orúkọ ẹlẹ́kùnrin wa. Orúkọ mi ni Alhaja Rahim Léràtọ̀ Láwùn. Èní ni iléeṣẹ́ Al-Yusuf Travel and Tours wọ́n ń ṣe training fún àwọn tó fẹ́ tẹ̀lé wọn lọ sí hajj 2025. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ti tẹ̀lé wọn lọ rí. Tẹ́ bá fẹ́ ṣàpèjúwe iléeṣẹ́ Al-Yusuf wọ́n lè máa ṣàpèjúwe wọn. Iléeṣẹ́ Al-Yusuf iṣẹ́ tó dáa ni ibẹ̀ lábàlú tó fúnra fẹ́ẹ́ títí wọ́n dẹ̀ tó ju wa dáadáa oúnjẹ tó ń jẹ Alhaji Yusuf gbẹ tó wà kí ẹ̀ gan àtàwọn òṣìṣẹ́ wọn wọ́n dáa gan ni gbogbo kan ló fi tẹ́ wa lọ́rùn níbẹ̀ àti ẹ̀dá wa láàmú rárá mo gbádùn travel mo gbádùn ìrìnàjò mi pẹ̀lú wọ́n dẹ̀ ṣètò wọn lé náà nírọ̀rùn lágbára náà. So ẹ̀ kábàámọ̀ pẹ̀ tẹ̀lé wọn. Mo ní ẹ̀ kábàámọ̀ pẹ̀ tẹ̀lé wọn. Mi kábàámọ̀ pẹ̀ mo tẹ̀lé wọn mo ti mú mi wá last year èmi lọ́tẹ̀ 23 àbúrò mi wà ní UK àwọn méjì ló bá wọn lọ ní 2024 ó tún ti mélòó mi wà ní 2025 yìí báyìí wọ́n lè tẹ̀lé Alhaji Yusuf mi wọ́n tún 26 màá tún mú yàn mi wà màá tún mélòó mi wà ní 2026 orí iléeṣẹ́ tó dáa ni. So ìtẹ́sán ni pé
lẹ́yìn ká wọ́n fẹ́ lọ nígbà míì àwọn náà lè máa tẹ̀lé. bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ lọ múra àwọn náà ni màá tó tẹ̀lé lọ ẹ bá ti fẹ́ lọ àjì ní ìkí àmì náà ló tún bá lọ inshallah bí kúrẹ́rà tó láì. orúkọ ẹlẹ́kùnrin ẹlẹ́kan sí ma. orúkọ mi ni alájà Ibrahim nira tó láwùn. orúkọ ẹlẹ́kùnrin ma. ẹ̀rọ àwọn tó tẹ̀lé sí àdìsú lọ sí ájì 25 àkọ́kọ́ kílẹ̀ sọ nípa iléeṣẹ́ wọn. iléeṣẹ́ wọn ìrọ̀rùn ló máa dé at least bàtà ti sẹ́yìn bàtà wà báyìí wọ́n dẹ̀ ṣe ìdíje wa tí àdé àtúnyẹ̀ fún ẹ̀ ọkùnrin má dẹ̀ balẹ̀ lórí pé à ń tẹ̀lé wọn. so tẹ bá fẹ́ ṣàpèjúwe iléeṣẹ́ àdìsú báà lè fẹ́ describe wọn ẹni bàtẹ́ ti mọ̀ wọ́n ìtọ́jú bá wọn sí papọ̀. tí wọ́n bí mi ṣe lè wọ́n direct wà lọ sílẹ̀ àwọn nǹkan tẹ́mi dẹ̀ ṣe ní pé iléeṣẹ́ tó wà jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. so kí ni expectation yín lọ́dọ̀ wọn tẹ bá dùn. ó ṣe wá dáadáa ó ṣe wá dáadáa ó dúró tí wàá kó wá ṣiṣẹ́ ní. ṣé ẹ ti lọ tẹ́lẹ̀ àbí first time. ẹ ṣe wọn. orúkọ yín lẹ́kùnrin rẹ. orúkọ mi alájà Yétúndé Adéníṣì. ẹ̀rọ lára àwọn tó tẹ̀lé sí àdìsú travel and tours lọ sí Mẹ́kà 2025 báà lẹ́yìn gbọ́ nípa iléeṣẹ́ wọn. iléeṣẹ́ wọn wà òkè wọ́n dẹ̀ ń tọ́jú àwọn arúgbó ni ọkùnrin obìnrin iṣẹ́ wọn bá sí ó wà òkè. tí ayé tẹ̀lé wọn lórí àbí bí ìfọ́sọ̀ yẹn máa tẹ̀lé wọn. first time lélẹ̀ máa tẹ̀lé wọn. ó dẹ̀ rò wọn dáadáa pẹ̀lú ìtọ́jú àti àpò tó péye tó fún wọn. kí láwọn sọ fún àwọn èèyàn yòókù lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀bíà wọ́n fẹ́ lọ́dún tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ lẹ́yìn ilé lẹ́yìn sọ fún nípa iléeṣẹ́ àdìsú. ìmọ̀ràn mi fún àwọn èèyàn tí wọ́n ì tí lọ tọ́lẹ̀ ní àǹfààní àti wọ́n ò tí lágbà tí tọ́lẹ̀ tó yàn láti lọ ni pé àdìsú international travel torí pé fún mi owó wọn rọrùn àbò péye ọ̀dẹ̀ tí yàn Wa alaikum salam. orúkọ ẹlẹ́kùnrin rẹ mà. Iléeṣẹ́ orúkọ ẹlẹ́kùnrin rẹ. Síkírátù Sàká. so ẹ̀ ń tẹ̀lé iléeṣẹ́ àdìsú Àjọyọ̀ iléeṣẹ́ àdìsú lọ sí Mẹ́kà. sí Mẹ́kà. kí ló dé fẹ́ tẹ̀lé wọn kí ni. Wọ́n máa ń tọ́jú èèyàn dáadáa. Wọ́n máa ń fún wa lóúnjẹ, wọ́n ó ṣètọ́jú wa ló jẹ́ ká fẹ́ tẹ̀lé wọn lọ. ẹ sì nígbàgbọ́ pé tẹ bá débẹ̀ wọn ní dá láàmú. Tẹ bá débẹ̀ wọn ní dá wa láàmú. Ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa. màmí sẹ́ẹ̀ ti lọ tẹ́lẹ̀ àbí aláwọ̀kọ́ ni. Ṣé ẹ ti lọ tẹ́lẹ̀? Alákọ̀ọ́kọ́ nìyí. aláwọ̀kọ́ ni. Alákọ̀ọ́kọ́ ni. so àdìsú lè fẹ́ tẹ̀lé. Bẹ́ẹ̀ni. so ṣé wọ́n bá àlàyé ṣe mọ̀ nípa iléeṣẹ́ àdìsú. Àwọn èèyàn tó ti bá wọn lọ nínú ọ̀nà sọ fún wọn. wọ́n sọ pé kó dáa. Yes. bàtà ìdọ́dọ̀ wọn nǹkan tẹ́ lérò lẹ́ bá pàdé. Tó dáa la bá pàdé ńbẹ̀. orúkọ ilé kan sí ma. Síkírátù Sàká. ẹ ṣe ma.